ṣàlàyé fún wọn, ká ṣàlàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Ó dá mi lójú pé bọ́jọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la gbogbo wa á dára. Eléyìí ni mo fi ṣe ìkíni káàbọ̀ sórí ètò Ká ṣàlàyé lónìí yìí. Bá ṣe ń súnmọ́ ọdún náà súnmọ́ wa, a tún ti wọnú ọdún bá ti wọnú ọdún tuntun pọ̀pọ̀ ṣinṣin lọ́tún lọ́sì ó ti ń tẹ̀síwájú. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yin ará iléeṣẹ́ ìgbàgbé àwọn nǹkan tó yẹ ká ṣe bá ti ń lọ sọ́jà, ká rí dájú pé àwọn àpamọ́wọ́ wa àtọ́jú ẹ̀, àwa tá fẹ́ lọ rajà àtọ́jú ẹ̀ dáadáa. Ẹ̀yin ọlọ́jà náà á ní pé àpamọ́wọ́ owó ni o, àtàjèrè ọjà. Bí wọ́n ń ṣe àpamọ́wọ́ owó àtàjèrè ọjà, owó ọjà tá a bá tà Ọlọ́run ní jẹ́ kó bọ́ sọ́wọ́ àwọn ọmọ tí bí ṣáà pé wọ́n ní àkígbọ́n tẹni tó ń ṣọ́ ni. A ti máa wò fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé ìwọ a máa ṣú ẹ, àwa náà fẹ́ ṣọdún. Ọ̀dà náà ẹni tó ń tajà ó ń tajà ọdún ó sì fẹ́ ṣọdún. Àwọn tó lọ rajà náà wọ́n lọ rajà fún ìgbáradì ọdún. Ẹ̀bẹ̀ náà tó ẹlòmíà tó máa ti ṣe nǹkan tọmọléèwé á tún máa rà papọ̀ mọ́. Gbogbo wa náà là ń gbàdúrà pé ká ṣòwò ká jèrè. Àtàlọ́rajà náà àlọ́ṣòwò náà ní ká jèrè. Bákan náà sì ni àwọn ọmọkọ́mọ yìí náà àwọn náà sọ pé káwọn náà bóde pàdé, bó tẹ̀ jẹ́ pé ń tọ́ fẹ́ lọ ṣe kì í ṣe nǹkan tí ó dára, ṣùgbọ́n àná máa gbàdúrà pé káwọn náà bóde pàdé nígbà tó bá jáde. Ṣùgbọ́n àdúrà wa ni pé ẹni tó bá ń ṣe rere Ọlọ́run á pín lérè tó dára. Ẹni tó bá jẹ́ pé ìdàkejì ẹ̀ náà ló ń ṣe ó kù ó kọ́ Ọlọ́run. Ṣùgbọ́n kó má gbàgbé pé ọjọ́ kan máa jọ́ kan, tọ́níkìnní kan máa lo oko tí ò ní padà wọlé. Ìjáde wa àníjáde lè kú lọ́wọ́. Tá bá tún padà wọlé náà àní bọ́ sọ́wọ́ ikú tàbí ìjàmbá. Mo ní ká fi lè ṣe ìṣẹ̀lẹ̀ tí ọkọ̀ ojú irin èyí tí ó ṣèjàmbá ní ìlú Àbújá ní bí ìjọ́ mélòó kan sẹ́yìn. A ní ká fi tó wa létí, àwọn ọlọ́pàá ti fi tó wa sọ fún wa pé ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìjàmbá náà tó fà á. Wọ́n ní ìwádìí ṣì ń tẹ̀síwájú. Nínú ìjàmbá náà a fìdí ẹ̀ múlẹ̀ dandan lákòókò tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹni tó bá rí bí nǹkan yẹn ṣe rí ní ọjọ́ náà bí àwòrán náà tí àwọn onífọ́tò tán yà táwọn olóròyìn yà, rí pé ìjàmbá ọkọ̀ tó le jù bẹ́ẹ̀ lọ ó ṣeé ṣe kẹ́nìkankan máa kú bẹ́ẹ̀. Ṣùgbọ́n níyẹn náà wọ́n ní pé èèyàn kan farapa, nǹkan lórí ẹni tó farapa ńgbà tó yá ó jáde láyé. Ṣùgbọ́n àdúrà wa tí mo ti ṣe ṣáájú tá bá jáde àníjáde lè kú lọ́wọ́. Àdélébárí ní àkóyá ibi ló máa jẹ́ fún gbogbo wa. Ìṣẹ̀lẹ̀ yìí náà ṣẹlẹ̀ pẹ̀lú ní Àbújá. Ọkọ̀ ojú irin náà lọ sí Àbújá ni kó tó di pé ó rọ́lu ọkọ̀ mìíràn, ọkọ̀ orí ilẹ̀, ọkọ̀ ojú irin àtọkọ̀ orí ilẹ̀ ọ̀nà farapára wọn nígbà tó ń kọlura wọn gbà ní agbègbè Kubwa. Ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tó jẹ́ pé súnkẹrẹ fàkẹrẹ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ mọ́ tó fà á. Nígbà tí aṣílọpọ̀ dúró tí ó fẹ́ tó wákàtí kan bí 40 ìṣẹ́jú sí wákàtí kan ni ọkọ̀ fi dúró tí ò sí lílọ bíbọ̀ ọkọ̀ títí tó fi palẹ̀ ìṣẹ̀lẹ̀ náà mọ́ kúrò lójú ọ̀nà. Máa tún máa fi lè rọ gbogbo àwọn èèyàn wa pé kán dákun torí Ọlọ́run, gbogbo ọ̀nà tí ọkọ̀ ojú irin bá ti gbà kọjá, tó bá jẹ́ pé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ ojú irin wọn sí lójú kò láti rí pọ́n dá ọkọ̀ dúró, àwọn èèyàn ọkọ̀ orí ilẹ̀ láti dá dúró pé ọkọ̀ ojú irin ń bọ̀. Ẹ jẹ́ káà náà máa ṣe kí ni ká máa wà ní ìgbáradì. Tó bá pé mọ́tò tó wà níwájú yín ò tí ì sún, bóyá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ díẹ̀ fẹ́ wà ń bẹ̀, ẹ mọ́ gbẹnu lórí ọkọ̀ ojú irin yìí kẹ́ máa sọ pé ọmọ àtọ́sùn èmi náà kọjá.
ó ṣeé ṣe kọ́kọ́ ojú irin kan máa bọ̀ kó má di pé bóyá kò fọn fèrè ni tó náà míì báyìí tẹ́ bá rí ẹ máa wò pé ṣé ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ fún fèrè ni kì í ṣe ó dà kí ìwé tó máa ń sábà ń ṣẹlẹ̀ sí kì í ṣe ọkọ̀ ojú irin tó ń kérò ẹbí wọn tó máa bá tó yìn ṣiṣẹ́ lójú ọ̀nà yìí á kàn máa bọ̀ yín kò ní bìkítà pé kò ń fọn rere pé ẹ kúrò lọ́nà ya fún o ó ń bọ̀ wọn ní bìkítà kàn máa bọ̀ ní ẹni tí ẹni àfúnwàrà wọn ní adẹ́tẹ̀ ni kò lè fún wàrà ṣùgbọ́n lè dá wàrà nù nígbà tẹ́yìn bá fún oyè bá rí pé òun òkú lè rí fún ó lè fọwọ́ ẹ̀ gbá dànù nígbà tí ò rọ́wọ́ ẹ̀ fún tàbí kó fẹsẹ̀ tá ń pa kó yé dànù ẹni tó ń wọ ọkọ̀ ojú irin tí ò kérò ṣùgbọ́n tó kàn ń bọ̀ yìí tí ò fún fèrè àmọ́ tó ń ṣe bóyá ó ti sùn lọ ni bóyá ó ní nǹkan míì tó ń rò ni ṣùgbọ́n ẹ̀yin náà tẹ́ wà lójú pópó tẹ́ ń wa ọkọ̀ orí ilẹ̀ ẹ má ṣe àṣeré kété ẹ má ṣe mo gbọ́n tán mo mọ̀ tán láàrin ara wa ẹ jẹ́ ká ṣe kíni ká wà lójú fò ká gbáradì gbogbo àtàwà lójú pópó wọ́n ní pé ojú báyìí ni alákàn fi ń ṣọ́rí kì í ṣe alákàn nìkan àwọn èèyàn gan láyé òde òní a gbọ́dọ̀ fi gbogbo ara wa báyìí ní ká fi ṣọ́ ara wa nínú rìn nínú ṣe nínú hùwàsí àdúrà wa ni pé lórí ètò Kasalaye bá ṣe ń lọ bá ṣe ń bọ̀ ọlọ́run Olódùmarè a máa fọ àbò ẹ̀ tó dájú a máa fi bò wá yá ìyára àti yá ìyásẹ̀ ní ojú pópó ká gbìyànjú láti rí i pé àwa náà ṣe kíni àtẹ̀lé ìtọ́ni tí wọ́n fún wa ní ojú pópó tẹ́bá ti rí no crossing ẹni ẹ̀mú crossing ni ẹ bá sì ti rí red light stop ni ẹ bá rí amber gbáradì láti sún síwájú tó ẹ jẹ́ green ni aláwọ̀ ewé ẹni pé ó yẹ ẹ mọ̀ tẹ náà lọ ẹ má gbàgbé o ẹ ra tẹ náà bẹ̀ ṣe fẹ́ tẹ náà yín o ẹ ṣọ́ra ọlọ́run bá a fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ilé ìlànà tó fi sọ ti ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya ọmọ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà tuntun ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń ṣẹlẹ̀ lórí àárín wọn àti ìyàwó ilé ẹ̀ dẹ́gbà gbàgbé àwọn ìgbéyàwó wa láyé òde òní ó rà pé gbogbo wa la fẹ́ fi bẹ́ẹ̀ nípa mọ́ra ṣùgbọ́n ẹni tí ò nípa mọ́ra ó wà lọ́wọ́ ọkọ ó wà lọ́wọ́ abo akọ àtabo àwọn méjèèjì náà wọ́n ní ẹ̀bi àti àwọn òkú bóyá ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá wọ́n ṣe pàdé ló fà á tí gbogbo ẹ̀ fi ń rí bẹ́ẹ̀ ni kò yé wa ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé bóyá ọkùnrin ò nípa mọ́ra ni bóyá obìnrin ò nípa mọ́ra ni ṣùgbọ́n kò sí bí èèyàn ṣe fẹ́ nípa mọ́ra tó wọ́n máa ń pe kinní kan ní limit breaking point boiling point ẹ jẹ́ bóyá kí n lo boiling point ẹ̀wọ́n tá bá gbé omi tútù tá bá gbé ice block omi inú ká gbé block ice block jáde láti inú freezer ká gbé sórí iná lórí gas ṣe pé ayé máa tàtàrí kété gbóná lágbára nìkíní kan ṣùgbọ́n nígbà tí iná bá bò dáadáa ṣé ó yẹ yín pẹ̀lú ẹ̀ náà ó máa hú gbẹ̀yìngbẹ̀ náà ó bá dé kan àdí gbígbóná wá omi tútù àdí gbígbóná bóyá láàrin ọkọ àtaya wọn fi bẹ́ẹ̀ ní sùúrù fúnra wọn tàbí wọn ní ìpamọ́ra tó tàbí pé ó pamọ́ra kò lè pamọ́ra mọ́ òun ló fa tí court tó pariwo síta tó ké gbàǹjarè pé lórí insta stories ẹ̀ ló ti gbé jáde pé Ṣínà Rambo ọ̀yàn ọmọ gómìnà tuntun nípínlẹ̀ Ọ̀ṣun olórin lòun náà ó ní ẹkùn ni ó máa ń lù ìṣeré nínú ilé ni gbòs ìgbájú ìgbámú lóòrèkóòrè gbogbo àti tó bá ti wù kí ó ṣe afẹ̀ṣẹ́kù bí òjò kó fi wọ́n wò kíá ni ẹ̀yẹ́gẹ́ bí nǹkan tó sọ ó ní kó fi wọ́n wò ó ti sọ yẹn níbi ọjọ́ mélòó kan sẹ́yìn bí ọ̀sẹ̀ bí mélòó kan sẹ́yìn ló ti sọ̀rọ̀ jáde àtẹ̀wò pé bàbá yìí náà tiẹ̀ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ní kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ̀yìn ọ̀rẹ́ yìí nígbà tó náà máa sọ tiẹ̀ jáde oníwàwí oní sọ tiẹ̀ ẹgbẹ́jọ́ ẹnìkan dáre àgbà òṣìkà ni ọ̀pọ̀lọpọ̀ ti dá ọ̀gbẹ́ni lẹ́jọ́ bó ṣe pọ̀ nǹkan kọ́ ló wá rojọ́ jáde ó gbé iṣẹ́ fún agbẹjọ́rò ẹ̀ ni wọ́n sì dá àwọn lọ́ọ̀yà wọn wípé kán má fi etí sí nǹkan tí ọmọbìnrin yìí ń sọ ó ní ìfáàrà tí mo sọ ṣáájú wípé ẹ jẹ́ ká gbìyànjú láti kéne ká wádìí gbogbo dájú ó ní ẹ má fi etí sí nǹkan tí ọmọbìnrin yìí ń sọ ọ̀rọ̀ tí òfútù fẹ́ tẹ̀ ni ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ó ní ọmọbìnrin yìí ń sọ nígbà tó ní pé ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ló ń sọ wọ́n wá fi gbé lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí lọ́ọ̀yà kọ ó ní oníbàárà àwọn ó sọ fún àwọn wípé
nǹkan tí obìnrin sọ kàn dànù bí omi ìṣanwọ́ wípé ọ̀nà láti bà orúkọ àwọn jẹ́, orúkọ ẹbí jẹ́ òní, wípé ọ̀rọ̀ tóbìnrin sọ fẹ́ fi bà ẹbí jẹ́ ni, wípé òun ò ń ṣerú ẹ̀ fún òun ń ṣerú èèyàn bẹ́ẹ̀. àwọn lọ́ọ̀yà náà sọ pé oníbàárà àwọn èèyàn tútù ni, èèyàn jẹ́jẹ́ ni, tó yẹ pé ó ń kọ orin láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, láti fi dá wọn lẹ́kọ̀ọ́, láti mọ ìmọ̀ wà ní àwùjọ. ó wá ní yàtọ̀ sí pé ó jẹ́ olórin, ó tún ní iṣẹ́ àdáni tiẹ̀ tó ń pawó wọlé fún lọ́tùn lósì, wípé bó ló ti wá fẹ́ ráyè láti mọ̀ yọ ẹ̀ṣẹ́, bó ti fẹ́ ráyè láti mọ̀ gbáyàwó ẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ́ láti máa lù ú. ẹ̀yẹ́ mọ̀ wípé àwọn afẹ̀ṣẹ́kù bí òjò gan wọ́n bá tán fi ń pawó tán fi ń jẹun, tán bá lọ ṣe ìdárayá ìyẹn practice gbọ́n máa padà sílé. tó bá dánwò lára ìyàwó ẹ̀ tá ń fẹ́ mọ̀, kò sẹ́ni tó fẹ́ mọ̀. ṣùgbọ́n gbogbo nǹkan tí àtìkéní àtìkejì tó sọ, ọmọbìnrin lára ọ̀rọ̀ tó sọ, tẹ́ bá gbàgbé tẹ́ bá tún lọ padà sórí Insta story ẹ̀ tó sọ, ó nígbà tó ń bímọ gan-an, ó ní ibi tọ́mọkùnrin tí ó ya tó yọ̀lẹ́dẹ́ kò lè po tíì fúnra rẹ̀ tó máa mu. ó ní iṣẹ́ abẹ ló ń fi bímọ, CS ló ń fi bímọ. ó láti máa pè ń pé wá bí lọ po tíì fóun kíní kan, oúnjẹ òun ti rẹ́dì kò tí ì délẹ̀ kíní kan, lóun tó yẹ pé òun rọ́jú níbi tó ń wà. wọ́n ní kí ló dá dúró, kí ló di lọ́wọ́ tó lè lọ po tíì fún rẹ̀. ó lè ọ̀rọ̀ kékeré bá ìgbà gbòòsì. kóòtù ti sọ báyìí, kóòtù sọ pé ọkọ òun àbẹ̀ṣẹ́kù bí òjò ni, ṣe ní fi òun kọ́ ẹ̀ṣẹ́ nínú ilé ni, ìgbájú ìgbámú gbàgbògbà ní gbogbogbà. pé mo wá wo fọ́tò arábìnrin, mo rí pé tó yẹ pé ní tán náà gbogbogbà gan ni, àbí torí mo lọ́rẹ̀ẹ́ kan gbà kan, èmi rò pé akọ ló fi ń ṣe ìgò dúdú ní gbogbogbà ọ̀sán, kò sígbà tá a pàdé. tá a bá lọ fún dínà gan yẹn pé gbà ń pè wá fún dínà náwó ọdún gbà mí, tá a bá lọ dínà náwó ọdún lálẹ́, tá a bá dé pé tí ń bọ́ sálẹ́ tá a fẹ́ jẹun, ó máa dé gòmójú ni. ìgbà tá a bá pàdé ṣe, èmi rò pé akọ ló fi ń ṣe ni. níjọ́ tó máa lanu tó máa sọ fún mi báyìí, mo kàn ní ìyá ibi tá a wà yìí ó ṣe díẹ̀, ibi tá a ti ṣe nígbà ibi tá a jókòó kílọ̀bù wá ní ṣẹ́rí tó yọ̀gò lójú báyìí mọ̀ mọ̀ àmúlẹ̀ àdúpẹ́ o, ìyàwó yọ̀gò lójú o, kìíní kọ̀ọ̀kan àtẹ̀mí fi ṣàwàdà. ìgbà tó dẹ̀ pa bọ́ síta ó bá wú ẹ lábá lọ sí ìyàrá ilé ìtura ìyẹn jens tá a lọ síbẹ̀. kí ló ṣe lójú o lápòlò ni, kí ló dé okun aró ni, ló bá ní gbogbo ìgbà tá à ń rí gò lójú òun, ó lóun ti dé bí òun ló ń ṣe ní lónìí, ó lóun ti ẹ̀kọ́ fẹ́ wá síbi àpèjẹ tá a lọ yìí, ó lóun kàn wọ́n pé òní òun gbọ́dọ̀ wá bẹ́yàn kan sọ̀rọ̀ nípa ẹ̀. ó ní ọkọ òun àlùbami ẹ̀wà ni, kóun tó sọ ìgbàs ló máa sọ̀rọ̀ àlùbàṣà oríṣiríṣi, ìwọ mọ̀ràn kíní kan, ìwọ gbá kan, ìwọ àwò kan, múlòdì ẹ̀dúró síbẹ̀ táwọn sẹ́yìn náà wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́mọdé bí wọ́n mọ̀ bí mẹ́ta fúnra wọn. mo nígbà wo ló bẹ̀rẹ̀ látijọ́ tí àwọn ti ń fẹ́ra wọn. ẹ̀yin náà ń kọ́ tẹ́ ń wò wálé, ẹ̀yin òbí, ṣé ọmọ yín ọkùnrin ìbádọ́rẹ̀ báwo ló ṣe ń ṣe, báwo ló ṣe ń wùwà sí àwọn àbúrò ẹ̀ obìnrin nínú ilé, bóyá kò tiẹ̀ wá lọ́mọbìnrin tẹ́ bí le àbí tó wà níwájú, bóyá ẹbí ẹlọ́mọbìnrin lẹ́bí, báwo ló ṣe ń ṣe sí wọn. àwọn obìnrin ládùúgbò bóyá níbò yín, báwo ló ṣe ń ṣe sí wọn. ẹ jẹ́ ká gbìyànjú láti súnmọ́ wọn wa. nígbà tá a bèrè lọ́wọ́ rẹ̀ wá, ó ní kò sẹ́ni tó ń lè fọ̀rọ̀ lọ, kò sẹ́ni tó ń lè sọ fún, tó ń bá a sọ wá ní iṣẹ́ ẹ̀yin obìnrin ni. ọmọbìnrin míì gan tá a bá tí bá a kọ́ ilé ògbẹ́ ọkọ ni, wọ́n ti ń kọ́ ẹ nílé ọkọ ẹ báyìí, tó bá tẹ̀ máa kọ́ nílé ọkọ ṣó yẹ kó máa lò ní. tákòókò bá tó àwọn àtẹ̀síwájú lérí ẹ̀. ẹ jẹ́ ká lérí agbára ká lọ wo nǹkan tí wọ́n ní fún wa lọ́hùn-ún, nítorí pé ọmọ alájẹ́ báyìí náà ní wà ó nínú ọdún tá a wà yìí, gbogbo àlà máa rí tàjé ṣe. ẹ kú kàlẹ̀ lọ́dẹ. fún ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, wọ́n ní mi ìdárúkọ mi, ṣé
ojúkọ́ ni mí ni ṣé mo ṣàláìmọ̀ fẹ́yìn ara lé ni wọ́n ti gbórúkọ mi sórí ike ní gbogbo náà lábára àpàdé lórí ètò Kasalaye dandan ní kí n dárúkọ ó dáa náà ẹ̀yin tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tí hàn sí tí ìforúkọ mi hàn tí tẹ orúkọ mi sí mi láyà Adejoke Bakare lórúkọ mi mo kí n káàbọ̀ sórí ètò náà ètò alálùbáríkà níbi tá a ti ń bomi ọgbọ́n mu tá a ti ń kẹ́kọ̀ọ́ láàárín ara wa lóòrèkóòrè Kasalaye ní Kaftan TV ìkànnì ti 132 tàbí 482 tẹ́ bá dàdúgbò yín bóyá wàá bá wa lálejò níbi tẹ́ ti ń wò ni kẹ́lẹ̀ tì yẹ̀ wò pé àkókò báyìí mo gbọ́dọ̀ bá wọn darapọ̀ lórí ètò Kasalaye ẹ má gbàgbé ohun tẹ́ bá fẹ́ bá wa sọ ẹ lọ sórí ẹ̀rọ alátagbà wa ẹ lè bí mìíràn pàdé lórí ẹ̀rọ alátagbà mi àbí Instagram là ń pè ní àti Facebook ẹ bá mi pàdé ńbẹ̀ ẹ tẹ̀lé mi ẹ láìkí wa kéde ẹ̀tún ní iṣẹ́ pàápàá jùlọ YouTube wa ẹ̀ ṣẹ́dágún kékeré yẹn ẹ ṣá subscribe sí kò ná yín lówó àǹfààní tẹ́ máa jẹ́ nípò gbà tá bá ti jù sórí YouTube báyìí wọ́n máa sọ fún mi pé ó ti wà lórí YouTube ẹ lọ wò bóyá ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa nírú àkókò tẹ́ wà yìí kẹ́ máa bá wò ẹ lọ wò lórí YouTube eléyìí ni mo ní kí n sáré fi tó yín létí kí n tó tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa tó pọ̀ tó hàn dé ṣẹ́dá àkókò tá a wà yìí àkókò tí gbogbo wa ń gbáradì fún kẹ́ni oníkálukú ẹlòmíì ti ṣèpinnu ẹlòmíì ẹ̀ fẹ́ ṣèpinnu ni ẹlòmíì ò tí mọ̀rò pinnu tó fẹ́ ṣe ṣùgbọ́n ẹ ṣá farabalẹ̀ àá sọ irúpinnu tó yẹ kẹ́ ẹ ṣe lórí Kasalaye màṣàlàyé ẹ̀ fún yín irúpinnu tó yẹ kẹ́ ẹ ṣe ṣùgbọ́n ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ tó ti ń lọ tipẹ́tipẹ́ pé passport àwọn kan ó ti expire kinní kan àwọn òrìṣe ẹ jẹ́ nǹkan fẹ́ lè tó yín létí ẹ mú kúrò ẹ kó là kúrò ẹ kó ìlà eléyìí kúrò lẹ́kọ̀ọ́ wípé ẹ bá fi passport rìnrìn àjò lọ ìlú èbó àbí orílẹ̀-èdè mìíràn tó wá expire síbẹ̀ tó pẹ́ tẹ́ẹ̀tẹ́ wípé ẹ lè lù ú kẹ́yìn kan báyìí mú wálé kẹ́ wá lù ú ẹ mọ́ gbàgbọ́ ẹ mọ́ gbégbèsè náà tẹ́ bá ń pèrò ẹ ti ẹ mọ́ gbégbèsè rú ẹ̀ ìdí ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ìjọba àpapọ̀ ó ti ṣàlàyé ó ti fi àyè gba gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí passport wọn ti lukudéètì ó ti expire ó ti pẹ́ wọ́n ní pé báyìí o ẹ mọ̀ darí bọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà kẹ́ wá tún ṣe kẹ́ wá tún tẹ̀ kẹ́ wá tún yẹ kẹ́ wá tún gbà ó ti yé yín àwọn kan ní ṣé bẹ́ẹ̀ kan ṣe ni kí ni ṣe bá lẹ́ńbàṣì ní gbogbo orílẹ̀-èdè tá a wà kí ni tàn máa ṣe bẹ́ẹ̀ bó bá yẹ pọ́n tiẹ̀ rí bẹ́ẹ̀ ìdálù ìṣèlú wọn ní bí gbogbo nǹkan ló máa yí padà ìgbọ́n báyìí ti máa ṣe nǹkan mi kò lè yí padà ẹ mọ́ gbàgbé pé ńgbà tẹ́ fẹ́ gba pásítọ̀tù yìí ọ̀dọ̀ wa ń bilẹ̀ ti gbà immigration office lẹ lọ ẹ mú déètì bó ṣe jẹ́ pé ẹ ti ṣe gbogbo ẹ̀ lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bá a ṣe ń ṣe láyé òde òní ẹ ti ṣe ó dáa bẹ́ẹ̀ bínú sí i ńgbà tẹ́ wọ́n á fẹ́ ya fọ́tò ṣé ilé lẹ́jọ́ kò sí tẹ́ fi ya fọ́tò ilé lẹ́jọ́ kò sí tẹ́ ti tẹ̀ ká ránṣẹ́ wọ́n ní kẹwàá ṣe àtúntẹ̀ báyẹn ń ṣe náà nìyẹn faramọ́ báyẹn fẹ́ ṣe nìyẹn ẹ fà wọn bá sì wà lọ́rùn sílẹ̀ wọ́n wá ń gbà wọn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó wà lókè òkun tó fẹ́ wálé tó yẹ pé passport wọn ti fẹ́ expire wọn ti gbà páálí ti òkè òkun lọ́rùn ni mò ń sọ pẹ̀lú mi Nigeria passport ló bá lọ London nígbà tó yọ sọ̀rọ̀ di citizen ó gba passport wọn lọ́hùn ó ti fi green passport wa ti pamọ́ ó wá ń lo títí ó ṣe rẹ́ẹ̀dì tiẹ̀ ní nkú ni lọ́wọ́ ṣé rẹ́ẹ̀dì lẹ́ ń pè ní àbí kí la fẹ́ pè ní àbí bọ́gọ́ndì kọlọ̀ rẹ́ẹ̀dì ní àbí bọ́gọ́ndì àti ẹ̀mọ́ kọ́lọ̀ tá a fẹ́ pè ní pé kọ́lọ̀ tó dùn jù láyè òní pupa àti dúdú black and white ṣé gbogbo kọ́lọ̀ tó kù kọ́lọ̀ green ewé òun náà tó dọ́gba ìyẹn ni passport kọ́lọ̀ títí wà ilé aláwọ̀ ewé tó bá yẹ pé tẹ̀tí náà tẹ̀tí gba títọ̀ ọ̀hún ó bá wù yín ẹmú pálí tiwa kẹ́ni òwúlò mọ́kẹ́sọ́nù ṣùgbọ́n èyí tẹ́ ẹ̀ tí ì gba irú ẹ̀ tẹ́ ẹ̀ tí ì gba páálí tìlú tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ bóyá ká pẹ́ lájò tó ẹ kéré oko délé oko níbẹ̀ Nàìjíríà nílé ẹ bá di citizen àwọn ẹbí àwọn ọ̀ràn yín kan ṣì wà ń bí ẹ ti jápa èmi ò bá ń bínú sí i jápa yẹn náà ló dáa ìgbọ́n bó ṣe wù kó pẹ́ tó gbogbo ala máa fàbọ̀ sílé bí àbá fàbọ̀ sílé ti Nàìjíríà àfàbọ̀ sílé tọ̀run ṣùgbọ́n atótónu mi kó mọ́ pọ̀ jù wọ́n ní ẹ mú pásítọ̀tù yín wálé
bẹ́ẹ̀ bá yẹn débà náà máa bá yín ṣe àwọn tí ẹ̀ ní dá yín dúró bíi àwa kan tá a yẹ fẹ́ gba Nigeria international passport wa bí àwa kan ẹni pé ẹ fọkàn balẹ̀ àwọn tó ń mú wáyé yẹn tó ti fẹ́ expire tàbí tó ti expire kọ́ máa lọ́wọ́ kan ni bẹ́ẹ̀ bá ṣe ń wọlé entry point tó máa bá yín ṣe èmi kan mo sọ àwọn tí wọ́n wà ní ojú iṣẹ́ yẹn òun ni wọ́n sọ wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni pálí ẹ̀ ti lókùdéètì tó ti pẹ́ tó yẹ kó ti tún ṣe tí ò ti tún ṣe wọ́n ti fi lọ́kàn balẹ̀ pé máa bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kẹ́ wá ṣe wọ́n wá kàn sí gbogbo ìjọba orílẹ̀‐èdè tí wọ́n wà ìjọba ti Nàìjíríà ó kàn sí gbogbo orílẹ̀‐èdè tí àwọn ọmọ Nàìjíríà wà pátápátá pé kí wọ́n gbà wọ́n níyànjú kí wọ́n rí i pé wọ́n wálé kí wọ́n sọ fún gbogbo àwọn ọkọ̀ bàálù tó máa gbé wọn tọ́jú tó máa rí pásítọ̀ náà rí pé déètì ẹ ti pẹ́ kí wọ́n má nítorí pé torí ìyẹn àwọn ò ní gbé wọn àbó ti fẹ́ pẹ́ kí wọ́n má láwọn ò ní gbé wọn kán gbé wọn tó bá dé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa bá wọn tún ṣe wọ́n á fi sọ di ọlọ́jọ́ gbọ́rọ̀ kán má rò pé ẹni tí kinní ẹ̀ ti pẹ́ àwọn ò ní ṣe kán má ṣe bẹ́ẹ̀ kán kọ̀wé sí gbogbo iléeṣẹ́ bàálù ọkọ̀ òfurufú tó máa gbé wọn wá sẹ́yìn ara ilé fọkànbalẹ̀ ní títọ́dún tá à ń ṣe kọ́lómi tó padà gan fẹ́ tó nínú oṣù kẹta kó tó padà sí òkè òkun ibi tó ti ń ṣiṣẹ́ tó ti kéré òkú bẹ̀ wálé afẹ́ tó oṣù kẹta gbogbo gbàkégbà tó fi wà lọ́dọ̀ wa àìsàn oníṣe kankan nu wọn pàtó bá tó padà lọ́sọ̀ náà kò ní lọ dé bá ìsàn lọ́hùn-ún ìyẹn ní ti iṣẹ́ tí mo ní kí n kọ́ fi jẹ́ wa ṣé wàá rí iṣẹ́ tí mo wá fẹ́ jẹ́ fún wa báyìí ṣé tí gbogbo àgbáyé ni mo kọ́kọ́ jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà rán mi sí gbogbo àwọn àgbáyé tẹ́lẹ̀ ṣùgbọ́n lélẹ̀ mo fẹ́ fi nǹkan kan mo fẹ́ fà wálé fún àwọn aráalé ni ó ti tọ́jọ́ mẹ́ta kan tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí kí lọ́rọ̀ náà ìgbéyàwó láàrin akọsákọ abọ̀sábo ó ti wá di òfin ní orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí o pé ààyè gbà same sex marriage kí wọ́n ṣe lọ ni kí wọ́n máa ṣe lọ ni báyìí ta ló fọ ẹni tó wà ń bẹ̀ ń sìn Joe Biden àbí ààrẹ wọn ó ti buwọ́lù bó tilẹ̀ jẹ́ pé ìtakọ̀ngbọ́n wà láàrin àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì tó wà ní ilé ìgbìmọ̀ asòfin wọn Democrat Republican àwọn náà ló hàn dé jù kí ṣe méjì péré ní ẹgbẹ́ òṣèlú tó àwọn náà la máa ń gbọ́ Democrat ní kílẹ̀ tún pé ẹ̀ náà Democrat èwo àbẹ̀sìn ọ̀dà náà a máa fà láàrin ara wọn ẹ máa fà láàrin ẹ máa jiyàn láàrin ara yín wọn máa fà wọn máa ṣe báyìí ní báyìí kọ́ ẹ̀yin orẹ́yìn wọn fara mọ́ pé kí same sex kó máa lọ ṣé wàá mọ nǹkan tí ọ̀gbẹ́ni Biden sọ ó ti ń fà tí ó wà lára àwọn tí ó ń ṣe àtìlẹ́yìn fún ìgbéyàwó láàrin ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin ó wà lára àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún láti bí ọjọ́ pípẹ́ ẹgbẹ́ ọ̀nà tí kọ́kọ́ ń fọ ọ̀rọ̀ ẹni yẹ́ kí n wọ́n náà wọ́n ní the new law also protects interracial marriages interracial yẹn àwọn ẹ̀yà kan sí méjì ìyẹn tí kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ní ọ̀nà kọ́kọ́ ń fà ṣé yẹn ipa àwọn ògbà kí ẹ̀yà kan kó lọ fẹ́ ẹ̀yà míì òfin ni nítorí pé ní tàbú òfin dè wọn fààyè gbà ṣùgbọ́n ní báyìí bí wọ́n ṣe ṣílẹ̀kùn ọ̀gbagadè kó ní kálukú wọn fẹ́ra wọn lọ tó bá wù ẹ́ kó fakọ tó bá wù ẹ́ kó fàbò kákọ́ fakọ kábo fẹ́ abo pé àyè gbà wọ́n ẹgbẹ́ ìṣòro gbà wọ́n náà rẹ́ṣíà náà wọ́n ti ṣí aṣọ lójú ẹ̀ pé kò sáyè pé ẹlẹ́yàmẹ̀yà nípa ìgbéyàwó kò sí ńbẹ̀ mọ́ ṣe pé àwọn agbègbè kan ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ àwọn agbègbè kan ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìlà oòrùn wá wọ́n pa nǹkan ní òṣù àti ẹ̀fí bẹ́ẹ̀ gbọ́rọ̀ nípa àwọn òṣù mọ́ ó dàbí pé ọ̀làjú ó ti jẹ́ kán tẹ̀rí díẹ̀ ṣùgbọ́n wọ́n yẹn ń tẹ̀rí náà polongo wọn tàn fọ́nrẹ́ wọn síta àti kégbàǹjarè títí tí ó dàbí pé wọ́n wá kófẹ́ kan fọ́nrẹ́ síta ṣùgbọ́n ní kùndùnkùndùn ọkàn wọn wọ́n sì ń ṣe wọ́n yìí ń ṣe nítorí gbogbo ìgbà tí wọ́n bá dá àwọn nǹkan báyìí dúró tó ń ṣe nǹkan báyìí tí ìjọba ń pariwo pé rárá ẹ má ṣe bẹ́ẹ̀
ẹnìkan òfin fẹ́ àyè gba ẹnikẹ́ni láti fẹ́ ẹni tó bá wù wọ́n kọ̀ ìyẹn ara interracial bóyá cultural nìyẹn wá bá lọ a lè sọ bóyá interracial tìbẹ̀ náà bóyá ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe àfi bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń sọ ní pé kò sí interracial gbà ẹ̀ mọ́ wá ẹlẹ́yà kan mo fi tí ó sú láàrin ìlà oòrùn eastern part Nàìjíríà mo fi ṣe àpèjúwe ni irú ẹ̀ náà wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìgbà kan rí ṣùgbọ́n okòwò àwọn àṣẹ ní kùndùnkùndùn mọ́ sí ó ti di kọ́níkálukú wọn fẹ́ra wọn lọ ò bá jẹ́ Hausa ò bá jẹ́ Igbo ò bá jẹ́ Osu ò bá jẹ́ Akara ò bá jẹ́ ẹ máa fẹ́ra yín lọ ṣùgbọ́n èyí tó wá tún fi kún sìn tó ṣí gbogbo ẹ̀ lójú ni pé akọ àtakọ ń fẹ́ra wọn abo àtabo ó ń fẹ́ra wọn Joe Biden òun ló ṣe kíni àtìlẹ́yìn láti ìgbà wo lọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ ó dáa náà ẹ jẹ́ kí n máa kán ní pé ọ̀rọ̀ mi ti fẹ́ máa pọ̀ jù kẹ́ máa ní pé ọ̀rọ̀ mi pọ̀ ẹ jẹ́ kí n máa fi nǹkan tó fi tì lẹ́yìn ní ìgbà tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní 2012 ìyẹn Biden ó sọ nǹkan kan nígbà náà lọ́hùn wípé òun fara mọ́ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n máa fẹ́ra wọn ẹwọ́n tó fi ṣàtótónu tó fi kín lẹ́yìn ó ní tóbìnrin àtọkùnrin bá fẹ́ra wọ́n á béèrè pé ṣé o nífẹ̀ẹ́ ṣèbí torí ìfẹ́ náà fi fẹ́ra wọn á ní bẹ́ẹ̀ ni ṣé o lè bá a gbé wọ́n ní who do you love and will you be loyal to the person you love ṣé o lè bá a gbé wàá ṣe òtítọ́ pẹ̀lú ẹ̀ ó ní nígbà tó jẹ́ pé irú yẹn náà ló wà láàrin obìnrin àtọkùnrin tó bá fẹ́ra wọn ọkùnrin náà tó bá fẹ́ra wọn ayé gbà wọn wípé torí wọ́n máa jẹ́ olótìtọ́ síra wọn wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn pé kò wọ́n rí nǹkan tó burú ní inú ọ̀rọ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ igbákejì ààrẹ gbogbo wọn wọ́n jọ wà ní ibo ètò ìjọba àwọn ilégbèmọ̀ aṣòfin náà wà ń bẹ̀ ṣe rọrọ̀ akọ àtakọ abo àtabo kan máa fẹ́ra wọn wọ́n ti ń gbé sókè gbé sílẹ̀ nísìn ó ti dòfin ẹ wá mọ nǹkan tó wọ́n fi kọ́ lẹ́sẹ̀ tó wọ́n fẹ́ kà dáadáa ṣé kí n sọ wọ́n ní ẹ jẹ́ kí n wò náà bóyá mo lè ṣe fára ẹ̀ fún yín ní ráńpẹ́ o wọ́n ní ẹ jẹ́ kí n wò náà wọ́n ní endorse same-sex union in a television interview in 2012 when it was ìyẹn kọ́ ni mo fẹ́ sọ kí ló fẹ́ sọ náà mo fẹ́ gbìyànjú láti mú jáde ni ó dà wọ́n ní state will not be required to issue marriage license fún àwọn wo akọ àtakọ tó bá fẹ́ra wọn ṣùgbọ́n ilé ìjọsìn lè ṣe é wọ́n ní state will not be required to issue marriage licenses to same-sex couples, but they will be required to recognize marriages conducted elsewhere in the country. Ó ti yé yín ṣe àpọ́n ti fi kinní kankan lẹ́sẹ̀ wọ́n bá díjọ́ kan náà yìí máa mú yẹn náà kúrò àbí ó dáa ilé ayé náà láti bá gbogbo ẹ̀ ilé ayé ń lọ à ń tọ́ irú ìgbésẹ̀ báyìí lọ́run jẹ́ kúrò ẹ̀ wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà yálà lákòókò tí wà ní àbákòókò ẹ̀yin òbí wa tẹ́ ẹ wà ń bẹ̀ àbí lákòókò àwọn ọmọ láéláé tí Jésù Kristi tó máa fi padà tá máa gba gbogbo asókè Ọlọ́run jẹ́ kí irú ìmọ̀ràn àti ọ̀rọ̀ báyìí kó ti ọkàn ẹnikẹ́ni lórílẹ̀‐èdè Nàìjíríà jáde ẹ jẹ́ ká lè lè agbára tá a bá padà dé Kasalaye ṣe ń tẹ̀síwájú fún ìgbádùn ẹ̀yin ará ilé ẹ kú kalẹ̀ lọ́dẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye à ń tẹ̀síwájú lórí àwọn ìròyìn wa kọ̀ọ̀kan nínú tó hàn dé ta ní ká sọ ní ṣókíṣókí ká fẹ̀ lójú díẹ̀ sí fúnra wa tẹ́bà gbàgbé nínú oṣù kẹfà ọdún 2021 ìròyìn kan jáde tí ó gbòmijó lójú ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀rẹ́ ará àti aráàlú ní ìpínlẹ̀ Kwara
ìṣẹ̀lẹ̀ láàrin ọmọlé ẹ̀kọ́ yunifásitì ti Kwara. Kí ló ṣẹlẹ̀ o? Wọ́n fi tipátipá bá Blessing Ọlájídé, wọ́n fi tipátipá bá lò pọ̀ títí tí ẹ̀mí fi bọ́ ní ara ẹ̀. Ìdájọ́ ó ti wá wáyé báyìí, ìyẹn la ní ká fi tó yín létí. Kí ni ìdájọ́ náà? Gbogbo àwọn tí ọ̀rọ̀ náà ṣí mọ́ lórí, àtẹni tó ṣe, àtẹni tó ta fóònù, àtẹni tó bá wọn ṣí fóònù, wọ́n fún lé wọn lọ́wọ́ ní kọ̀ọ̀kan báyìí ni, gẹ́gẹ́ wọ́n lé wọn lọ́wọ́, wọ́n ní kò sáìsì oníkálukú náà fi lé lọ́wọ́. Ṣẹ́dá àwọn tó wọ́n ṣe tán fipá bọ́mọ yìí lò pọ̀ tẹ́mi fi bọ́ lára ẹ̀, ọmọ 300 level ní yunifásitì ó ní ẹ má bínú, ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Kwara ó ti ṣe ìdájọ́ náà báyìí o. Justice Ibrahim Yusuf ó ṣe ìdájọ́ náà, ó ní pé kí wọ́n yẹgi fún àwọn akẹ́kọ̀ọ́ náà, ìyẹn Abdulaziz Ismail àti Àjàlá Olúwatìmílẹ́yìn, títí tí ẹ̀mí fi máa bọ́ lára wọn. Torí pé wọ́n ṣe fún ọmọbìnrin, wọ́n gbádùn ọmọbìnrin títí tí ọmọbìnrin kérò àtẹ́mi fi bọ́ lára ẹ̀, ipá náà sì fi bá lò, wọ́n gangrèpù ẹ̀ ní, wọ́n fi tipátipá bá lò pọ̀, bá lájọṣepọ̀ títí tẹ́mi fi bọ́ lára ọmọbìnrin. Kí wọ́n ṣe yẹn nìkan, ṣe wá rí fóònù ẹ̀ tí wọ́n mú, èèyàn kan ló bá wọn ṣí fóònù, torí gbogbo àlà ń pàṣíwọ́ọ̀dù fóònù wa. Èèyàn kan wà lọ gbé fún àwọn tán kọ́ṣẹ́ mọṣẹ́, ṣùgbọ́n yẹn ò béèrè. Yẹmí béèrè wo ni kò béèrè pé báwo ló ṣe jẹ́, bóyá pọ̀ pé béèrè náà kan ní pé mọ́mí àwọn ló ní, àbẹ́yàn kan ló fi ránṣẹ́ sáwọn láti òkè òkun. Ṣe mọ̀ pé ọ̀rọ̀ ti yàtọ̀ síra, wọ́n sábà ṣí ẹni tó bá wọn ṣí fóònù. Nígbà tí ọ̀rọ̀ dé ojú ọ̀gbagadè, ó panu mọ́, kò sọ̀rọ̀, ó ti conceal, ó ti conspire, ó ti fi mọ́ra, ó ti dí ọ̀nà láti jẹ́ kí ìdájọ́ òdodo kó wáyé, ó ti dínà ẹ̀ níbẹ̀. Àwọn èèyàn wá tún lọ fi gba owó, wọ́n tún lọ gba káàdì fóònù ẹ̀, wọ́n fi wọ́n wo kíní báǹkì tó ń lo owó tó wà ń bẹ̀ gbọ́, wọ́n lọ tún fi gba owó nínú àpò ìfowópamọ́ ọmọbìnrin, báǹkì kàǹtẹ̀, wọ́n lọ gba owó jáde ń bẹ̀. Ṣé rí pé gbogbo wọn náà yàn fún lóní déédéé síbí, òun náà fún wọn, wọ́n ní kàn mí lọ ṣẹ̀wọ̀n, wọ́n ṣàwọn ẹ̀wọ̀n wọn fún wọn lóní. Ṣùgbọ́n àwọn tí bí gan tán ṣiṣẹ́ bíi kán yẹgi fún wọn ni, kán fokùn fún wọn lọ́rùn báyìí tẹ́mi fi máa bọ́ ní ara wọn. Ẹ wá mọ̀ nǹkan tí ó dùn mí nínú ọ̀rọ̀ yìí, bó ṣe jẹ́ pé èèyàn bíi 13 ló jẹ́rìí gbé ọ̀rọ̀ yìí. Ká gbọ́ ọ̀rọ̀ tó jáde láti ẹnu àwọn tí wọ́n prosecution counsel tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí, pàápàá jùlọ attorney general. Ó ní pé ìyẹn ti ìpínlẹ̀ Kwara Musa, ó ní ó jẹ́ nǹkan ìbanilójú jẹ́, ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn wípé gbogbo àwọn tí ajẹ́rìí ọ̀rọ̀ yìí ṣí mọ́ lórí, wọ́n wà láàrin ọmọ ọdún 19 sí 23, 19 to 23 years, ọjọ́ ọ̀la ọ̀dọ́. Ṣé nígbà tí mo ka kínní gẹ́gẹ́ bí nǹkan tí Commissioner for Justice ìyẹn Salman Jawando tó sọ yìí, mo wo kínní kan bóyá bí ọjọ́ mélòó kan bọ́sẹ̀ kan, àti sọ lórí ètò Kasalaye, ọmọ ọdún 18 tó di mayor ní orílẹ̀-èdè Amẹ́ríkà, 18. Ẹgbẹ́ báwo ni ọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe? Ẹ dẹ́kun ẹyẹ máa sọ pé ẹbí ìjọba ni, ẹjọ́ ìjọba ni. Ẹ̀yin òbí kí lẹ̀ ń ṣe? Ẹ̀yin ọ̀dọ́ kí lẹ̀ ń rò? Kí lẹ̀ ń bọ́pọlọ yín rò? Ọmọ 18 years lórílẹ̀-èdè Nàìjíríà, àti ọ̀pọ̀ 18 years, ọmọ 30 ọdún gan kò tí ì dánú rò fúnra rẹ̀, kò tí ì dánú rò. Ọmọ 30 ọdún mi tó yẹ pé ó yẹ kó ti gbéyàwó sílé, nígbà yẹ kó kò tí ì níyàwó, kò tí ì ní kankan, kò tí ì dánú rò, ó sì ń gbé ayé kí la fẹ́ pè náà, kọ́ máa bọ́ mi. Bẹ́ẹ̀ sì rèé, a rí ọmọ ọdún 12 tó gba àmì ẹ̀yẹ látàrí pé kí ni àwòrán tó yàtọ̀ gédégédégédé, ó gba àmì ẹ̀yẹ lórí ẹ̀. Kì í ṣe ọmọ mínísítà, kì í ṣe ọmọ kọmíṣánná, kì í ṣe ọmọ bank manager, kì í ṣe ọmọ bank staff kankan lọmọ tí mò ń sọ yìí. Ó gba àmì ẹ̀yẹ.
ẹ̀yin kan sì wà pé ẹ̀yin gbọ́kànlé pé Nàìjíríà ò dáa wọ́n fẹ́ jápa bẹ́ẹ̀ bá dókè òkun náà rádaràdá náà lókè kẹlẹ́ lọ́pọ̀lọpọ̀ míì máa bá lọ ṣe ṣùgbọ́n wá lè ṣe kíní kẹ̀kẹ́ kọ́ ọmọ yín bá ṣe pé tọwọ́ ṣìnkún fún bàbá mi tá bá dá mi padà sórílẹ̀-èdè Nàìjíríà ìtìjú ńlá ló máa jẹ́ o. àìsàn lórí ètò èrí lára àwọn tí wọ́n dá padà láti Libya tó sọ iye owó tó ń fi rìnrìn àjò lọ 5 million naira báwo ló ṣe ní 5 million naira kó jọ ó lóun ta úgú vegetable ló ń tà lórílẹ̀‐èdè Nàìjíríà ìwọ tó ta úgú tó fi kó 5 million naira jọ kí ló tún wá olórin kan sọ lédè náà ní scratch the ground small oil go come out kò sí nǹkan náà tẹ́yìn fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò lè ṣeé ṣe fún ẹ mójú kúrò lọ́dọ̀ àwọn olóṣèlú àkókò ìdìbò ń bọ̀ ọ̀pọ̀ ẹ̀yin ọmọ wà nù ọkọ̀ kan tẹ bá gbọ́ nǹkan táwọn èèyàn sọ gáyìí lẹ́yìn èkó jẹ́ ń sọ ọlọ́run òdìbò rí òun ò ní káàdì torí gbàgbọ́ nìkan lọ forúkọ sílẹ̀ òun ò ráyè kó lọ tò síbẹ̀ látàgbọ́ mélòó títí dìrọ̀lẹ́ kó má tún fún nǹkan òun ò ráyè òun ò ní lọ bí iṣẹ́ ní òye kìíní kan kó tó di pọ́ sọ̀rọ̀ ẹ̀ jáde tẹ bá rí àríyànjiyàn tọ́jọ́ ń bára wọn fà lágbèjà ní òdìbò fún táwọn ní òdìbò fún ìdílé lè tó fi ṣe lè kìíní kan gbogbo ẹ̀ náà sọnù mọ́tò orí ẹyin orí ẹyin lọ́wọ́ ní kò tẹ̀ kú sí nǹkan tó kàn wọn òkú ní káàdì kankan tó máa wọn ò dìbò rí wọn dẹ̀ ní káàdì ìdìbò tó máa fi dìbò pẹ̀lú bá a ṣe ń sọ tó yìí náà ara wọn náà dẹ̀ sọ pé lágbájá ò ṣe dá tàmẹ̀dù ò ṣe dá kíní kan ò ṣe dá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ nílé báyìí irú nǹkan kan náà lẹ́yìn náà ń ṣe èrò kan náà ló wà nínú ọkàn yín káàdì alálòpẹ́ ẹ lọ gbà tẹ́ ẹ bá lè díje dupò láti ṣe àdarí tẹ́ ti rí pé ẹ kójú òṣùwọ̀n tó ẹ gbàgbé tọ̀rọ̀ pé lóyìnbó olórin mo báyọ̀ kan sọ mo ní ìwé kíkà kan náà fi ń ṣèlú o làákàyè àti ìwé kíkà ìkọ̀kan náà ni tó bá yẹ pé òfin orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ fi ìwé kíkà ṣe ni kò ní sọ pé minimum of school cert ni o ti láǹfààní láti díje dupò ààrẹ nígbà tó pé àwọn iléeṣẹ́ wa gan ṣé school cert tẹ̀ wá iléeṣẹ́ wa yẹn tó yẹ pé school cert péré lónìí ṣó wà iléeṣẹ́ wa yẹn kò sí gbọ́n òfin orílẹ̀-èdè Nàìjíríà ní báyìí ni iléeṣẹ́ wo lè fẹ́ gbáyàn sọ pé school start ló gbé débẹ̀ school start lásán òun ló mú débẹ̀ kó mi ìlóye ẹ̀ mi kò hàn sí mi bóyá lẹ́yìn ètò mo lè ṣèwádìí bóyá lè ṣe wà alẹ́ tó yẹ pé qualification tó ní láyé tó gbà èyí tó bá tiẹ̀ nímọ̀ pé ó ń kàwé ó ń gbìyànjú àti kàwé bóyá part time ló ń ṣe bóyá open university ló ń ṣe ó ń ṣe lọ́wọ́ yàtọ̀ sí yẹn ẹ wá jókòó sílé kò sí tó kàn ní kíní kan ara tó máa mẹ́rọ̀ kérò ẹ lè yunifásitì náà wà èrò owó náà bá lọ sí yunifásitì tó fi lọ fi tipátipá báyọ̀ lò pọ̀ tẹ́ẹ̀mí fi ń bọ́ lára rẹ̀ ọmọ ọdún àtàrí tó lọ sí fóònù àtàrí tó lọ ta fóònù àtàrí tó fi fóònù gbowó gbogbo wọn ẹ wo ojú orí wọn ẹ̀yin òbí àwọn òbí ó yẹ ká pera ká bára wa sọ̀rọ̀ àpérò ńlá ni ó dáa náà tó bá yẹ pé ọmọ ìmọ̀ ti bí ẹ náà ìwọ náà tún rẹ bí tòótọ́ ni a ní pé ìjọ kan ni pé ọmọ yìí má pa mí ìjọ kan ni ọmọ yìí má pa rẹ̀ ọmọ tán nìkan lọ yẹgi fún yìí ṣé ààyè òun ò ní sí nínú ìdílé ìjọ tí òbí wọn bá rò pé ọmọ òun nǹkan báyìí ló ṣẹlẹ̀ ládùúgbò yẹn gan wọ́n ti gborúkọ ìjọ tó bá rí àtọ́jú ọmọ yọ jẹ́ wọ́n jọ wọlé ìwé nígbà kan náà ṣàpélé ìwé náà wà tó fi lọ ṣiṣẹ́ yìí táwọn yẹn bá jáde bóyá dọjọ́ àlàkán náà wá di gómìnà lára tó jọba ọmọ wọlé ìwé nígbà kan náà tọmọ tó ń ṣàṣemọ́ṣe yìí sìn tí yẹn wá di gómìnà bó di mínísítà bó di kọmíṣánná bó di nǹkan kan ṣá lọ́lẹ́gbẹ̀mọ aṣòfin a máa rò pé tí wàá jẹ́ pọ̀ ọmọ tòun náà wà láyé ni irúpò wo ni ìbá wà bíbélì ní tọ́ ọmọ ẹ̀ kó lè fún ọ ní ìsinmi ẹ jẹ́ ká gbìyànjú láti tọ́jú àwọn ọmọ wa ká sì tọ́ wọn ká bá wọn sọ èyí tó jẹ́ òkodoro ọ̀rọ̀ ẹ wo a ní pé èyí tó kàn yìí ìròyìn ńlá ò ní fún gbogbo àwa olùkọ́ ṣé olùkọ́ kọ́ ni mí ni ṣé mi ń ṣe olùkọ́ ni ó dà orílẹ̀-èdè UK ló ní a fi tó gbogbo àwa olùkọ́ létí gbogbo teachers wípé gbayawu báyìí ní ilẹ̀kùn ṣí fún gbogbo olùkọ́ tó bá fẹ́ wá sí UK láti wá ṣiṣẹ́ olùkọ́ tó ti ṣetán wọ́n nílẹ̀kùn àwọn báyìí o gbayawu báyìí ló ṣí fún wọn láti wá ṣiṣẹ́ ó wá láwùjọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà wà lára ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tí wọ́n fàyè sílẹ̀ fún láti wá ṣiṣẹ́ níbẹ̀ lára àwọn ìlú mìíràn tó tún fi àyè sílẹ̀ fún tọ́nà lè wá
ṣiṣẹ́ olùkọ́ níbẹ̀. Ghana wà níbẹ̀, Hong Kong, India, Jamaica, Singapore, South Africa, Ukraine and Zimbabwe ó wà níbẹ̀. Wọ́n wà níbẹ̀ nítorí èdè èyí gbogbo ẹ̀yin olùkọ́ pátápátá ẹni tó nífẹ̀ẹ́ láti kọ́ ọmọ ẹ gbìyànjú kẹ́tẹ́kọ̀ létí o ẹ̀tọ́ ìrìn àjò yín lọ́nà tó tọ́ àti tí ó yẹ láti ṣe kíni láti lọ ṣiṣẹ́ tó gbé ilẹ̀ fẹ́ jápa báyìí. Èmi ò jápa níbi tí mo wà tẹ́ bá ráyè fún mi láti ṣiṣẹ́ náà kí n wá oṣù kan ọdún kan oṣù mẹ́fà kan tó padà sórí ètò amókè ó tẹ́ mi lọ́rùn ìṣọ̀lélẹ́dè Nàìjíríà. Jẹ́ ká dé lágbára káwọn nǹkan tán ní fún wa ń bẹ̀. Ọlátọ̀mí wa ti ń kàn sí mi létí pé ẹ jẹ́ ká lọ nǹkan tán ní fún wa ní lágbára. Tí wọ́n padà dé Kasalaye ṣì ń tẹ̀síwájú. Ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye. Ẹ lọ sáré orí àwọn ẹ̀rọ ayélujára wa látàgbà wa lọ́lọ́kan òjọ̀kan kẹ́ lọ ṣe kí ni kẹ́ lọ sọ ojú ìwòye yín sí nǹkan tí a pẹ̀ kẹ́lù. Mo wá fẹ́ béèrè yìí mo sì fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ máa fi ìdáhùn yín ṣọwọ́ ní kíákíá sí ibẹ̀ ká tó mọ ìgbésẹ̀ tó kàn. Lákọ̀ọ́kọ́ ìbéèrè náà ni pé ẹ jọ̀wọ́ báwo ló ṣe yẹ kí ìbádọ́rẹ̀ẹ́ pẹ́ tó ká tó ṣègbéyàwó? Àpá ní courtship bóyá báwo yẹ kó gùn tó yẹ kó pẹ́ tó kó tó di pé a fẹ́ ṣègbéyàwó ìbájọ́bìnrin ìbájọ́kùnrin gbogbo náà là ń ṣe courtship. Ẹ jẹ́ kí nǹkan fi ibi wọlé. Ṣé rí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ètò nígbà tí mo sọ̀rọ̀ nípa Adeleke Ṣínà Rambo tó ṣe láàrin òun àti ìyàwó ẹ̀ mo ní pé oníkàlùkù wà lá ní breaking point ìyẹn ni mo sọ tí mo fi ní tá a bá dé tó bá tàkókò àtẹ̀síwájú lórí ẹ̀. Ìbéèrè yìí mo fẹ́ kí ẹ máa fi ṣọwọ́ sí 09 ìdáhùn sí ìbéèrè tí mo béèrè ẹ máa fi ṣọwọ́ sí 0905 701 2081. Ṣé kí n tuntun pè ẹ gbọ́ 0905 701 2081. Ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sí ìbéèrè tí mo béèrè náà pé báwo ló ṣe yẹ kí ìbádọ́rẹ̀ẹ́ pẹ́ tó bó tó di pé a ṣègbéyàwó. Tá bá dé máa ṣègbéyàwó nínú ìbádọ́rẹ̀ẹ́ náà jẹ́ ká tó wo nǹkan kan. Ṣé mo nífẹ̀ẹ́? Ṣé mo lè fara dà fún? Ṣé mo máa jó lóòótọ́? Ṣé ẹ ti rí bẹ́ẹ̀? Ẹ rí ni pé ṣé mo nífẹ̀ẹ́ ìyẹn abala kan. Ṣé mo lè fara dà fún? Fara dà kí ni? Àlébù. Kò mọ oúnjẹ sè, kò mọ ara mú, kò mọ létúnṣe, kò mọ ọ̀rọ̀ sọ, kò mọ yàn kí, ìwọ tún dàbí nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó wáyé pé kò mọṣẹ́ ṣe ìyẹn náà tún lè kún. Ṣé o ṣetán láti faradà tó o bá kọ tí o bá lè yí padà ní gbogbo àwọn díẹ̀ tí mo kà sílẹ̀? Ǹjẹ́ ṣetán láti faradà wípé àgbélébù mi ni gúgúrú tí Ọlọ́run dà ságbádá fún mi ni kí n máa yán? Ẹlòmíì kó tó di pé fẹ́ yàwó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bá sọ nígbà tán wà ní kọ́ọ̀tù kó tó gbìyànjú láti bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti pàkíyèsí ẹ̀ sí. Ohun tó wà lára ọmọbìnrin gbà yẹn kò rí o, tó wà lára ọmọkùnrin gbà yẹn kò rí o. Ṣé rí kíní kan kò ṣeé yọ nínú ìwà tẹ́lòmíì máa ń hù. Wọ́n ní abínibí àtàbílítì. Ṣé rí wọ́n bí àwọn èèyàn kan mọ́ nǹkan kan tí wọ́n sì gbìyànjú pé àwọn fẹ́ yí padà. Ó ṣeé ṣe kó rí ṣe ṣùgbọ́n kò gbìyànjú láti ṣe àtúnṣe lórí ẹ̀. Àwọn pé kíní kan ní lousy relationship. Ẹlòmíì ò ní ìwà láti ní ìbádọ́rẹ̀ẹ́ láti faradà débi pé ó máa gbé pẹ̀lú èèyàn nínú ilé. Ẹni tó fẹ́ ṣe courtship pẹ̀lú ìgbà wo lẹ pàdé? Ẹlòmíì wọ́n ní pé láàárín 25 days táwọn ríra wọn ó jáde ẹ ti rí kánú ẹ ti rí gbọ́ ẹ ti rí kà ibẹ̀ kọ́ ni mò ń lọ mú kàn fi ṣe àpẹẹrẹ ni 25 days ó ṣẹ̀ṣẹ̀ rí olólùfẹ́ tòótọ́. Àdẹ́nikẹ́ni lẹ́bi ṣùgbọ́n nǹkan sọ pé irọ́ ni kò ṣeé ṣe nǹkan ní àpárí bẹ́ẹ̀ ṣe kò lè mọ ọgbẹ́ tán. Àwọn tó wà ní ìbádọ́rẹ̀ẹ́ ọdún 10
tán sì wọlé tán fẹ́ra wọn tán wà pẹ̀lú ara wọn fún bíi 20 years 25 years ẹ̀yìn rẹ̀yìn wọ́n túká. àdéhùn tó yẹ pé wọ́n ní love at first sight ni àwọn ìṣèkínni àwọn dira àwọn mú wọ́n ṣe 50 àbí àwọn méjèèjì ti wọ 80 years 75 to 80 náà méjèèjì wọ́n ti wà nínú ìgbéyàwó 50 years ọmọ tí wọ́n bí ìmí inú wọn ti kúrò nílé ọkọ ó ti kúrò nílé ìyàwó wọ́n dẹ̀ ṣe ìgbéyàwó alárinrin ǹjẹ́ ẹ rò pé kí ló fà á inú mo fi béèrè pé ẹ dákun ẹ̀yin ará ilé ìbéèrè tí mo béèrè ẹ máa fi ìdáhùn yín ṣọwọ́ sí orí ẹ̀rọ alágbèéká tí mo pè yẹn 09057012081 ẹ fi ṣọwọ́ síbẹ̀ torí ẹ̀kọ́ ńlá la fẹ́ kọ́ra wa a fẹ́ bomi ọgbọ́n mu láti ọ̀dọ̀ ara wa kẹ́ ẹ kọ́ mi kí n gbọ́ kí n gbà kí n tún fi wà torí àwọn ọmọ òde òní wọ́n ní pé kinní kan ìwòyí la fi ṣẹ̀ṣọ́ wòyí síbẹ̀síbẹ̀ àṣírí àwọn kan tó jẹ́ pé wọ́n ní breaking point àwọn ìjọ́ tí ọkùnrin bá ṣíwọ́ sókè tó gbá àwọn létí tàbí ìjọ́ tí obìnrin tó ṣíwọ́ sókè tó gbá àwọn létí àti ìgbìdọ́rọ̀ pé ọkọ àbíyàwó ṣe àpòǹgbà tí wọ́n sọ ọ̀kan lẹ́ẹ̀kan mo ní ọ̀rẹ́ mi ó máa ń dégò ní colleague mi ní ọ̀rẹ́ mi náà ni ó máa ń dégò gbogbo gbà mo rò pé akọ ló fi ń ṣe mi mọ̀ pé kì í ṣe akọ ló fi ń ṣe o ọkọ ti ṣèyà fún bàjẹ́bàjẹ́ ló fi di pé ó wá lóhùn lẹ́ni tó ń lè sọ̀rọ̀ fún yóò tó pinnu pọ́n fẹ́ sọ̀rọ̀ jáde kí àpéjọ yẹn lógun yẹn ṣẹ́ níjọ́ yẹn gangan lógun yẹn ṣẹ́ bó ti jẹ́ pé ọmọ jà fún un ṣùgbọ́n ọ̀rọ̀ táwa gan sọ a ní pé kó yẹra nínú ilé bóyá tí tó bá ní mẹ́lára pé irú kí leléyìí ohun màríyàwó òun kìíní kan ó lè ti paṣẹ bẹ̀ kó kàn sí wa torí ìmí nínú wa a mọ ọkọ ara wa tí ọkọ ara wa ní nọ́mbà wa lọ́wọ́ ìmí nínú wa kì í ṣe gbogbo wa ọkọ ara náà wà pé bájọ́ ń ṣiṣẹ́ pọ̀ ní aago mélòó la ibo lẹ́wà ọkọ ẹlòmíì máa ń gbé wa láti ibi iṣẹ́ tá a bá ṣiṣẹ́ tá a pẹ́ ká tó ṣe tán ó máa gbé wa ó máa gbé mọ́tò máa gbé wa ó máa di kíni àjẹmáfẹ́ lómi ṣe pé àtẹ̀ nígbà ọkọ yẹn ọkọ ẹni pé ṣọ́fọ̀ wa jàre ṣọ́fì wa ń kọ̀ nǹkan ṣó ti yé yín níbi tí a wà tá a jọ ní àjọṣepọ̀ tó dánmọ́rán tó òun ni mo gbìyànjú láti sọ ṣùgbọ́n ọkọ ẹlòmíì nù kò tiẹ̀ fẹ́ gbóhùn àwọn bá ní ẹ ti máa gbóhùn ẹ̀ lábẹ́lẹ̀ àtẹ̀jíṣẹ́ pé ṣáà lè jọ sọ̀rọ̀ tó tọ́kọ ẹ bá wà lágbègbè ibi tó wà kò ní gbé kọ́ọ̀lù wa tó yóò dá wà lálẹ́ ẹ pé ìbádọ́rẹ̀ẹ́ báwo ló ṣe yẹ kó pẹ́ tó ká tó ṣègbéyàwó ṣé olóṣù kan ni ọlọ́dún mẹ́wàá ni aláwọn tó yẹ kó ń ṣe títí tó yẹ pé wọ́n ti ṣe ọkọ gbáyà àfẹ́sọ́nà gbàlú òyìnbó lọ ẹ̀yìn orẹ́yìn dèní ìyàwó rẹ̀ kò fọkọ mi ẹlòmíì sì rè kò rí ọkọ ìmí ó bímọ wọ́n ṣègbéyàwó ó gbàlú òyìnbó lọ kò padà wá mọ́ ti fẹ́ ìyàwó mi kò tiẹ̀ kàn sí ìyàwó ẹ̀ mọ́ ìyàwó dẹ̀ yarí pé òun ò fẹ́ ọkọ mọ́ pé ẹyọ̀kan tó ń bí yẹn òun náà ló máa gbájúmọ́ ìbádọ́rẹ̀ẹ́ ibi ìbádọ́rẹ̀ẹ́ ń gbòkínì ti bẹ̀rẹ̀ bọ̀ báwo ló ṣe ká jẹ́ kí ìbádọ́rẹ̀ẹ́ wa kó pẹ́ tó kó tó di pé a máa ṣègbéyàwó irú ìyá tèmi ń sìn gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́ mi sí bẹ́ẹ̀ kó gbẹ́nu mi ṣùgbọ́n ọmọdé ti bá àrọ́bá o tó jẹ́ bàbá àtàn irú màmá tèmi ń sìn wọ́n fi wọ́n dọ̀rẹ́ fún ara wọn bàbá ìyá mi àti bàbá ẹni tó yẹ kán fẹ́ wọ́n fi wọ́n dọ̀rẹ́ ni wọ́n dàgbà bára wọn nínú ìgbéyàwó ni kó tó pọ́n fẹ́ra wọn ṣùgbọ́n nígbà tí wọ́n tán fẹ́ ó di pé ẹni tí wọ́n kọ́kọ́ fẹ́ tán fún wọn fún pé kán fẹ́ kó tó fẹ́ nìyẹn èèyàn kan ti sọ pé mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ fábúrò mi mo fẹ́ ṣe tó bá ti lọ sílé àwọn òbí mi ẹ̀rọ àwọn ti lọ́kọ tó fẹ́ fẹ́ o àbúrò mi ò sí Nàìjíríà ẹjọ́ fẹ́ tipẹ́tipẹ́ ni ó ti yé yín ẹjọ́ fẹ́ òun nífẹ̀ẹ́ ó ṣe gbà akíkanjú ni ìgbà kan ni ọmọ èèyàn gidi ó sọ pé títí ẹ̀yìn ò rẹ̀yìn ṣé wọn pé ọmọ yẹn ń lọ tán pààrà tán lọ tán bọ̀ ìbò náà pàpà padà sí ọ̀dọ̀ bàbá tèmi náà pàpà wá padà sí torí ẹni tán fẹ́ bọ́yẹ mú wọlé báyìí ṣe ló ń sá jáde ńlé àti kékeré náà ti ń rẹwà àwọn méjèèjì bọ́ wọ́n máa fẹ́ra wọn ṣùgbọ́n bó ṣe mú wọlé báyìí lóde kókó máa já sá jáde ńlé ọkọ ìyàwó ò ní wálé ńgbà tán máa wá lọ wádìí bọ̀ gẹ́gẹ́ bí n tán sọ fún wa
àjẹ́ ọmọ bàbá yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò lè ṣe rárá kì í ṣe pé ó ń ṣe kò lè ṣe rárá ń ló fà á. ẹ ó ṣe pé ìbádọ́rẹ̀ẹ́ yẹn pọ̀ tó wáyé pé wọ́n bára wọn dọ̀rẹ́ kájẹ́ lè jọ́sìn ni ẹ ti mọ̀ tí mo bọ̀rọ̀ lọ sìn ilé ìjọsìn wọn ni pé wọn gbọ́dọ̀ mọ́ra wọn gbọ́dọ̀ ṣe kinní kan gbọ́dọ̀ ṣe gbá tó yẹ pé wọ́n ṣe títí tán fi fẹ́ra wọn wọlé tó bá débẹ̀ tó wá wọlé tán tó rí pé kinní yìí o bàbá yìí ò lè ṣe rárá ara bí ìbádọ́rẹ̀ẹ́ ni o báwo ló ṣe yẹ kó pẹ́ tó kí ni nǹkan tó yẹ ká mọ̀ nígbà tá a bá ń bára wa dọ̀rẹ́ láyé ọ̀làjú tá a wà yìí ni báyìí ó ti yẹ ti gbọ́n màmá wa ti kọjá ní títà wa kí ni àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ẹni tá à ń bá dọ̀rẹ́ pọ̀ ẹlòmíì ni wa ti máa rí pé ẹni ní àléébù yìí ó ní àṣìṣe yìí àfojúfòdá bí kọkùnrin máa jágbe mọ́ ẹ tó bá ń pò fẹ́ràn kọkùnrin máa jágbe mọ́ ẹ mọ́ ṣòpò tẹ̀síwájú nínú ẹ tó bá ti sọ fún un tí ò yí padà kó jágbe mọ́ ẹ láàrin èrò kó jágbe mọ́ ẹ nínú bọ́ọ̀sì kó jágbe mọ́ ẹ láàrin ọjà tá bá ń ṣe nǹkan lé wọn tó bá ní kó wá pé kinní kan kékeré báyìí kíám ó ti gbé tó parí ariwo lálálálá ni tó dẹ̀ pé ẹ̀mí ẹ̀ ò gbé tẹ́ pé ìbádọ́rẹ̀pọ̀ ó ṣeéṣe kó mọ́ gírín jìnnà kó ní kálukú tí kò sí jà ń bẹ̀ tàbí kọkùnrin máa sọ̀rọ̀ ṣàṣà àbí kọkùnrin máa sọ̀rọ̀ ṣàṣà síyàn tó dẹ̀ pé ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin ò fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe wọ́n ní ọkùnrin tí náà ló dáa ó rẹwà ẹ̀ẹ́gẹ́ ó kàwé ó lówó lọ́wọ́ ìbádọ́rẹ̀ẹ́ la ti máa mọ̀ báwo ló ṣe yẹ kó pẹ́ tó ká tó mọ díẹ̀ nínú àwọn nǹkan tí èèyàn lè fara dà nígbà tẹ́ bá fẹ́ra yín wọlé tán irú àwọn kan wà tí mo ní abínibí yàtọ̀ sí ability o àwọn kan wà tí èèyàn lè fara dà ẹlòmíín sìn irú àwọn ọ̀rẹ́ wa kan gbà tá a wà ń léwu tó bá sùn báyìí ẹ rò pé jẹnẹrétọ̀ ló ń ṣiṣẹ́ ni ìgbìrìgbìrìrà ó ti yé yín náà máa fà á nígbà tí èmi ò bá sùn nílé kí n wá nírú èèyàn bẹ́ẹ̀ kó yẹ pé ó lóun fẹ́ fẹ́ mi tó yẹ pé tó bá jókòó lásán báyìí tó bá tó gbé lọ ó di kó má di gbàrà ṣe àpẹẹrẹ nǹkan bẹ́ẹ̀ tí n bá lè fara dà mo lè tẹ̀síwájú yẹn ti pé kì í ṣe pé èèyàn ọmọ lè mú wá rẹ̀ yàn tán inú ìbádọ́rẹ̀ẹ́ tí wọ́n máa wọn nǹkan míì tó yẹ pé ẹ lè fara dà nínú ìgbéyàwó ẹ máa tí n bá wọ ọbẹ̀ tán ẹ má gbàgbé o ṣé o nífẹ̀ẹ́ ṣé o máa jó lóòótọ́ sí i ohun téèyàn bá lọ nínú ìgbéyàwó nìyẹn ṣé o nífẹ̀ẹ́ ṣé o máa jó lóòótọ́ sí i ṣé o lè fara dà àwọn nǹkan kan nípẹ̀ tó o bá lè fara dà irú ètò ìṣẹ̀ ń pariwo ń ta sí pé ó na òun ṣé ń gbà tán wà lójú ọ̀nà kò ti rí àpẹẹrẹ pé ọkùnrin yìí ó wà hot temper tó bá ṣe kinní kan báyìí ó lè ṣe fiam ẹ̀yàn ọwọ́ kó fi yan lẹ́nu tàbí kó dì lọ́wọ́ gbà nílé kó fìdí ẹ̀ jọlẹ̀ pé nǹkan kan nígbà tán wà lọ́nà ó lè má ju oṣù kan lọ àwọn ìwà kan tó yẹ pé kò ṣeé fi pamọ́ tẹ́ bá ń ra yín dáadáa tẹ́jọ́ ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká tá à ń lò ń sìn ẹ mọ̀ bóyá ẹni máa ráyè fún yín àbí kò ní ráyè fún yín bóyá ó máa ní àkókò fún yín àbí kò ní àkókò fún yín kò sí bóyá fẹ́ le tó ẹ wà ní ìbádọ́rẹ̀pọ̀ kò sí good morning lórí ẹ̀rọ ayélujára tẹ́ ń gbé ká ẹ sọ pé ẹ fẹ́ fẹ́ra yín wọlé wọ́n á dúró gbà tí tẹ́mi ò ṣe kí ni tí wọ́n náà ò ṣe ìgbà tó pè mí kí ni tí wọ́n náà pè mí ṣe hàn pé a ti ń kẹ́kọ̀ọ́ lára ara wa ó dáa náà iṣẹ́ tí ẹlẹ́dàá rán àwa òun làwa fi ń jẹ́ ìbéèrè mi ẹ mú gbàgbé ẹ sì mọ́ fi ìdáhùn yín ṣọwọ́ sórí ẹ̀rọ alágbèéká ẹ̀ torí a fẹ́ mú nǹkan kan jáde wọ́n ní alágbẹ̀dẹ wa tó ń lurin lójú kan ó máa ní nǹkan tó fẹ́ mú jáde ń bẹ̀ ẹ bá gbìyànjú kẹ́ fi ìdáhùn yín ṣọwọ́ síbẹ̀ àwa kò pọ̀ fún ọjọ́ ọ̀la tó dára fún àwọn ọmọ wa òun la fi ń gbégbèsè báyìí torí tí àbámọ̀ ètè máa ṣe báyìí ẹni tó bá ní pé òun kánjú lọ lé ọkọ ó máa tún kánjú jáde ni adàpasọ lórí ètò rí àti nígbéyàwó tí ò pé 24 hours tó túká bọ́yẹ kúrò ní reception tán lọ fún ọ́nímù wọn ṣe ọ́nímù kí la máa pè ní Yorùbá náà ó dáa náà ó dáa ọ́nì oyin àtòṣùpá ó dáa ẹ̀yin náà lẹ mọ̀ ó dáa náà wọ́n lọ fún ọ́nímù wọ́n lọ farasẹ̀kọ díẹ̀ fún gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn ìgbéyàwó wọ́n lọ farasẹ̀kọ díẹ̀ láàrin ara nǹkan fi jọ wà nígbà tán kúrò reception tán dé hòtẹ́ẹ̀lì yàrá ìtura tí wọ́n dé sí nígbà tó máa dàárọ̀ ọjọ́ kejì ìyàwó ní ó dà pé òun ṣe ọkọ fẹ́ o hòtẹ́ẹ̀lì yẹn náà ti bẹ̀rẹ̀ processing divorce kò pé 24 hours tán so wọ́n pọ̀
12 o'clock ní sàmà nìkan jáde lọ́tẹ́ẹ̀lì àbí káyọ̀ pọ́n tẹ̀fẹ́ lójọ́ kan ìjọ kan yẹn wọ́n lo ọjọ́ tó náà fẹ́ lóun bẹ̀ kan náà oorun ìjọ kan tó sùn mọ́jú náà ní ìyá sọ pé wọ́n sì túká di bá a ṣe ń sọ yìí wọn wà papọ̀ mọ́ tó wọ́n ní ṣókí báyìí náà lọ bí oge o wọ́n ti wá ní pé kí ni àbọ̀rọ̀ náà lásán kí ni àsọ fọmọlúwàbí tó bá ti dénú ẹ̀ kí ni awádùn díndín ọ̀rọ̀ tẹ́ bá fi ṣọwọ́ sí wa a fi ṣe ààbọ̀ ọ̀rọ̀ fún àwọn ọmọ wa ìdánilẹ́kọ̀ọ́ kó wá dénú wọn kó dòdìndín a ní yàn fún ẹnìkankan nínú wa pé má ṣe lè ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí yànnà náà lẹ́yọ oníkà ó dàbí pé nǹkan tó ń sọ yìí agbẹ́ni nírú ẹ̀ lọ́wọ́ arábìnrin nírú ẹ̀ lọ́wọ́ mi rò pé mo lè nífẹ̀ẹ́ débi báyìí mi lè faradà tó báyìí o mi lè ṣe lóòótọ́ pẹ̀lú ọgbẹ́ni oníkálukú á bẹ̀rẹ̀ sí í ṣàtìẹ̀ níbẹ̀ àwa di pé kí ni ìgbé ayé ọ̀tún á dé bá ìgbéyàwó gbogbo nǹkan bá dàpọ̀ ti sọnù àfi tòótọ́ báwọn èèyàn wa sọ̀rọ̀ mọ́ nípa ìgbéyàwó nípa ìbádọ́rẹ̀ẹ́ mo ní ìrìnjù báyìí lọ lórí ètò Kasalaye lónìí títí ọjọ́ mìíràn ọjọ́ ire ọjọ́ ìbùkún ọjọ́ ayọ̀ ọjọ́ àlàáfíà tẹ́tún máa bá èmi Adejoke pàdé lórí ètò ó dá mi lójú pé ètò sọ lẹ́nìí àrò ti rọ̀ mọ́ fún kíni ìdílé tó yanjú fún àlàáfíà láti jọba ní orílẹ̀-èdè ó dìgbà kan náà. Kasalaye, Kasalaye fún wọn. Kasalaye fún wọn. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Kasalaye ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Kasalaye níbi tí a ti máa pẹ̀kẹ́lu àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Kasalaye àlàyé ní bàbá ọ̀rọ̀.